bàbá mi ò tọ́ mi níléèwé ìyá mi ò rán mi nílé kéwú kódà àwọn ò fi mí síbi iṣẹ́ máa bá bí ẹ̀wọ́ náà tún rẹ̀ bí. Allahu Akbar Sheikh Teslim Yunus ọlọ́nlọ́gbọ́n Baralóje 1 àwọn ni wọ́n gbé wáàsí eléyìí jáde kẹsẹ̀tì mẹ́ta ní ìlú mẹ́ta ìpínlẹ̀ mẹ́ta láàrin ọjọ́ kan ṣoṣo wáàsí eléyìí gan ti ọ̀ọ́kà àárù àkọ́kọ́ ni wàlímọ́tìlù Kùrẹ́hàn ẹni tó ti ṣe wàlímọ̀ fún ọmọ rí àtẹni tí yóò ṣẹ̀ṣẹ̀ ṣe kí ni èrè òbí rẹ̀ kí ni àǹfààní ọmọ gan tí a ṣe fún ẹgbọ́n náà sí ọmọ Ìkirè ní bàbá yìí ni àbí ọmọ Ìlọrin kẹsẹ̀tì fídíò sí di wàlímọ́tìlù Kùrẹ́hàn ní ìdáhùn sí ìbéèrè náà. kó ń ṣe gbogbo ọmọ tí a bí sínú Islam kì í ṣe gbogbo wọn òun náà la fi sílé kéwú kì í ṣe gbogbo ọmọ tá a fi sílé kéwú kì í ṣe gbogbo wọn náà ni wọn ó mọ kéwú náà kì í ṣe gbogbo ọmọ tó mọ kéwú náà kì í ṣe gbogbo wọn náà ni wọn ó ṣàṣeyọrí. Allahu Akbar sọwọ́lẹ̀ ìgbéyàwó ni àbí ọmọ kẹsẹ̀ ti gbéyàwó ni dáhùn sí ìbéèrè náà. akusawujat alasawujatihi ẹ̀tọ́ ìyàwó lọ́ọ̀dẹ̀ ọkọ rẹ̀ ojúṣe ìyàwó lọ́ọ̀dẹ̀ ọkọ rẹ̀ ìwà ìyàwó lọ́ọ̀dẹ̀ ọkọ rẹ̀ ìrìn ìyàwó lọ́ọ̀dẹ̀ ọkọ rẹ̀ ìgbésẹ̀ ìyàwó lọ́ọ̀dẹ̀ ọkọ rẹ̀ tí òfin ní ṣiṣẹ́. ènìyàn lọ́kọ́kù ni àbí àǹjànú wọ́n pa ni àbó ló pa rẹ̀ kí ló orúkọ ẹni tó pa torí owó ni àbí torí òwò. ọlọ́run ọba tí ẹ wá ń wí òun náà ni ẹni tí ó fún ọmọ èèyàn ní nǹkan mẹ́ta tóun ò sí ní nǹkan mẹ́ta. Allahu Akbar. Subhana ma laysati bidaya wa laysa adun wa laysa nihaya. bẹ́ẹ̀ ni. wa laysa adun wa laysa nihaya. àkọ́kọ́ ń tọ́mọ èèyàn ní tọ́lọ́hun ò ní. Allahu Akbar tẹ́lẹ̀ tí apànìyàn ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀ láti ọwọ́ Sheikh Teslim Yunus ọlọ́nlọ́gbọ́n Baralóje 1 tó bá ti jáde ẹ máa rà ó. liyunfiq zu sa'ati min sa'atihi àmọ́ qudira alayhi rizquhu falyunfiq mimma ataahu Allah. mo fẹ́ ṣáájú ọkọ mi rálẹ̀ mo fẹ́ ṣáájú ọkọ mi kọ́lé mo fẹ́ ṣáájú ọkọ mi gun káà ọ́ bàrà rẹ̀ sáré òjijì o. Allahu Akbar. èmi ni mo bí ọmọ tó kàwé èmi ni mo bí ọmọ tó kọ́ṣẹ́ èmi ni mo bí ọmọ tó ṣe balẹ̀ èmi ni mo bí ọmọ tó ṣe ránṣẹ́ èmi ni mo bí ọmọ ìtìjú èmi ni mo bí ọmọ tó ní tẹríba o èmi ni mo bí ẹlẹ́tọ̀lẹ́ èmi ni mo bí ọbẹ̀ ní bàdára àmì ìṣèyàrí èmi ni mo bí ọ̀dà náà ọmọ mi kọ́ wàláì mi ọmọ rí ọmọ àbúgbò ọmọ mi kọ́ wàláì mi ọmọ rí eléyìí kú ọmọ táyé ṣègbè fún ọmọ mi kọ́ ọmọ tí ń fagbó ọmọ mi kọ́ ọmọ tí ń mutí ọmọ mi kọ́ gidijagan ọmọ mi kọ́ kókó bẹ́ẹ̀ ọmọ mi kọ́ gbẹ̀wìrì ọmọ mi kọ́ rédèrèdè ọmọ mi kọ́ kújàkú ọmọ mi kọ́ òǹkàwù ọmọ mi kọ́. على محمد الأول على محمد الأول وهو الآخر وهو الآخر الذي لا نبي بعد محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابه حق قدره ومقدار العظيم آمين متى gbogbo ẹni tí ọba ní tọ́wọ́ èrè òjò mi kún kọ́pọ̀ alhamdulillah. ẹni tọ́lọ́ yà àdéhùn èrè kí ló ṣe bọ́lọ̀ wọn. èmi ìyẹn tá a dúró dáa kí la gbé fọlọ́ wọn. kí ọlọ́run yà wá tí o fi jù wá. kò sí ní tọ́kàn kékeré kan ò fi jì ní bọ́ba ti wù wọ́n ní mọ̀ ọ́rọ́ yẹn kò wá sí bọ́lọ̀ tí ìrọ̀ tó lè kábàámọ̀ jẹ torí pé ní gbogbo nǹkan ló lè ṣe ọ̀kan bẹ bọ́lọ̀ tí lágbára tó kò lè ṣe alágbára aláko lè ṣe é lóbìnrin àmọ́ kan bẹ tí ò lágbára yìí
kò lágbára ẹ̀ kíni kan náà kò lágbára àti ṣe kíni àti ṣe mistake. ọlọ́wọ́ lágbára àti ṣàṣìṣe kò ní ṣàṣìṣe ọmọ akó ṣe mistake ọlọ́wọ́ ní ṣe mistake. afẹ́ yìí ọmọ wa ṣe pẹ́ tọ́ ya wèrè àtàwọn tá a kó da àrà tó wúlò fún wa dá ẹnu pọ́ wá fèmí dára kẹ́ mọ yẹn jù ó fọwọ́ náà dára kọ́ yẹn jù. bí wèrè bá pàdé ìgbẹ́ ní ìdílé okó ti yọ ọmọ jésù mọ́ pé níyàn tani kọ́ wà wèrè tani kọ́ wà yọ gbádùn nísì ìgbẹ́ nísì jẹ bọ́bá sọ̀rọ̀ náà bẹ́ẹ̀ kí láti fún ẹnu pọ́ fèmí dára tó dáa kí n gbèsè ayé wò alhamdulilayi. báyọ̀ wọn bẹ́ẹ̀ nìkan wọn bí ìjọ padà yẹ wíwẹ̀ ọmọ kò tí mọ̀. àbí bẹ́ẹ̀ ní ìjọ nípa àdéhùn náà mọ́ àbí bẹ́ẹ̀ ní ìjọ nípa àdéhùn mọ́ àbí bẹ́ẹ̀ ní ìjọ padà máa tọrọ nǹkan fún jẹ ọ̀pọ̀ náà jẹ bẹ́ẹ̀ ẹ̀sán náà ọgbẹ́ ìjọ àwọn akọ́kọ́ wọn àdéhùn òwe ọkàn wọn láyé tó fi lọ́lẹ̀ bọ́lọ̀ kọ́pà alhamdulilayi. Bọ́lọ́gbà ti ṣe ẹja sọ pé bí o sì ti ṣe kánìrètí tọ́ra láwọn èèyàn gbẹ̀sán láàkó mọ́rẹ́. Bọ́lọ́gbà ti ṣe ẹja sọ pé bí o sì ti ṣe kánìrètí. Bàbá ìmọ̀ wọn gbà. Ọlọ́run dákun. Bẹ́ẹ̀ bá sí ń jòkó náà tẹ́lẹ̀. Ẹ̀yin náà lákọ̀ọ́kọ́ tọrọ fún. Wọ́n ti lè wà. Insha Allah. Ìmáàmù sì jọba àlú lọ. Allahu akbar tọ́ ìfilẹ̀ bẹ́ẹ̀. Ẹjọ́ wà bẹ́ẹ̀ ẹ bá wọn rí. Ẹ dákun jama. Akramakumullah. Ìmáàmù ìṣàgbà ọba àlú. Ní agbára Ọlọ́run. Para ìmáàmù yìí ṣe gbé pírẹsidẹ́ntì ni. Ọkọ pírẹsidẹ́ntì bó ojú olóde náà nígbà àdìgbò yẹn ni. Bẹ́ẹ̀ bá balẹ̀ gbogbo nǹkan lóòótọ́ bẹ́ẹ̀ náà ni àwọn bá dìgbà tó bá kọ́ra rẹ̀ síwájú Ọlọ́run ó tó lẹ́yìn ìmáàmù. Ìmáàmù Ọlọ́run ni ìmáàmù mọ́. Kọ́ra lẹ́rìí kìyàmà ìmáàmù lọ́gà. Bẹ́ẹ̀ni. Yawma yad'u kullu unasin bi imamihi. Ọjà kọ̀bí pírẹsidẹ́ntì lọ́ba tán àbùkù kan rọ́. Ọba ìmáàmù Ọlọ́run ló ti síwájú. Apara sí gbogbo tọ́lọ̀ bá sọ́dà ọlọ́mọdé kẹ́gùn ọ̀rọ̀ yìí. Amina. Náà ti tẹ̀ débẹ̀ ẹ̀ mọ́. Ẹ kúkú mọ̀.
ṣùgbọ́n afẹ́kọ́ náà wọ́n yọ̀ǹda ẹ bá tiẹ̀ pẹ́ láyé tẹ̀ lo maximum ìbílẹ̀ àṣàwọ̀ ilé ìbò kẹsàn lo minimum lórí mímbà yìí kẹsì bá di tó di 450 years. Masha Allah. Ẹni bá sábì ẹ̀mí tẹ̀lé ogun dáadáa. Ọ̀gá ìmọ̀mọ̀ yìí afa yìí. nígbà àmọ́mọ́ rẹ̀ ní ìlú àwọn ọ̀yà sọ̀kan wọn. kò láwa ṣe. Baba bẹ́ẹ̀ bá kò lémi náà ó kún ara tán láfi ara tán fi lò. Ẹ má kéré ẹ̀mí mímú ẹ̀rẹ́ kan máa tọ́ ẹ̀ dára. Inú tí wọ́n wọlé kéwòn bẹ́ẹ̀ lẹ́mí mímú. Ní máa dùn wọn náà kéèyàn máa bẹ̀rẹ̀ ẹ̀mí mímú. Àlejò wọn sọ ìsábà béèrè tọ́mọláwọ̀ àwọn ẹ̀mí mímú yìí máa fojú ní ìgílẹ̀tì. Ọlọ́run wa kọ́ lẹ́kọ̀ọ́ ọjọ́ kan. Ọwọ́ pa aláṣẹ. Ṣé Musa náà kọ́? Akẹ́rọ̀ mọ̀kọ́ mọ̀lẹ́ kẹ́rì. Ọ̀dọ̀ kọ́ lọ sí Íjíbítì. Bọ́ ọba débẹ̀. Àbẹ́rẹ́ ibi tí wọ́n sin ànábì Yusuf sí. Bàbá ti rí bẹ́ẹ̀ mà lọ́hùn. Wọ́n lọ sí síbi báyìí. Musa bá débẹ̀. Bọ́ba bílẹ̀ kẹ́dá kò sáré Yusuf wọn ni babalá bàbá àwọn ọba. Àwọn náà kọ́kọ́ níbi ìlú àwọn àmọ́ bí ọ ọwọ́ ṣe wàhálà fa ọdún mẹ́rin wọ́n lè ṣe wàhálà ìjẹ́ra kan gba ọdún mẹ́rìndínlógún akẹ́rọ̀mù tí ń fi wá sáré Yusuf ọwọ́ padà wá di tọ́kẹ́ mọ́ sọ́dọ̀ ìyá kan ìyá náà kò sí tọ́ dàgbà tó láàrin ìlú torí gbogbo ẹ̀jẹ̀ máa ń pè tọ́nà bá kàdà àpá lùlálù à. àfikọ́ ọ̀bẹ ọmọ aláìdáńdá báyọ̀. afa yìí ẹni sí agbábọ̀. wọ́n sá wá dọ́dọ̀ ìyá yìí ojú ìyá rẹ̀ ìmìlẹ̀ níbi báyìí ìyá ní Allahu Akbar alhamdulillah nígbà wọn ta abẹ́lẹ́ òbí kọ́ bá wa wọn náà ti jẹ́ sàárẹ̀ Yusufu ni wà ó lè mìíràn kan mọ́nà bẹ̀ ìyá ní àjọsìn ìyá ló sì ṣe kósákósá dáadáa yìí ẹ̀yìn màkọ́ dàgbà wọ́n sáré mú mi débẹ̀ ìyá ní mọ́ débẹ̀ mọ́kànlélẹ́ kọ́ndíṣàn mẹ́ta 3 conditions kí ni àkọ́kọ́ bàbá mi sọ fọlọ́ ẹsẹ̀ tó mọ sẹ́yẹ́rì kò fẹ́ rí jìnnì kó sì fún mi lábọ̀ kó ti tán lórí wọ́n sáré àwọn ọ̀dà yìí ọ̀dà èmi dání mẹ́lẹ̀ ọ̀gá kírímẹ́nà lè mẹ́nà wọ́n sá ọlọ́ọ̀bá pèlè ẹ̀ bọ́lá sì máa bá a sọ̀rọ̀ dàrẹ́ jì wọ́n sá ta ló promise kó wọ́n di òun ní yá ta ló sọ fún wọn di òun yá wọ́n ní mo lè forí jì ẹ lọ fi fi jìn ìyára alhamdulilah musa ni jalo oníkè lọ okùn méjì bọ́ọ̀ bá lè promise bọ́ọ̀ bá ti dàlẹ̀ kìyàmá bọ́ọ̀ bá ti ń gbẹ́sẹ̀ wà lẹ́nà èmi rí kìyà tuntun lọ́ọ̀tà níbi ní mọ́tẹ̀lẹ́ musa ni yá èmi náà bá lè dẹ́nà mi ti sún ọ ọlọ́ọ̀tẹ́lẹ̀ musa ta ló sọ pé wọ́n sùn wọn náà ta ló kéde pé wọ́n sùn wọn ní náà sọ fún un pé mo ní bọ́ọ̀ bá ti ń gbẹ́sẹ̀ ẹ̀ jù wọ́n ni lọ́wọ́ sọ fún yẹn ilé ìyá bá dùn eléyìí musa lọ́yà ìyá ló kù kan bọ́ba lè sọ fọlọ́ bọ́ba lè yọ̀ǹda dídí ẹ̀mí tí mo ti lò kélu rẹ̀ kan sí. alẹ́ musa lẹ́yìn tó wọn ọdún mélòó yàrá dàgbà púpọ̀ bóṣù tí bọ̀ ọba di mẹ́wàá láàṣẹ ọmọgọ́rùn mẹ́sàn-án ọdún àtàdọ́ta 950 omi ẹ wá fẹ́ lóhùn rẹ̀ kan sí i ó ní bẹ́ẹ̀ ni musa ní ẹ má lo yẹ lóhùn ìyá ní sáré Yusufu ni wọn náà máa ń wọ́n ti dá. Allahu Akbar. Ọlọ́run bá pe Musa pé kí n tiẹ̀ sọ fún pé mo promise yẹ pé yóò pẹ̀lẹ́ yóò tó lóhùn rẹ̀ kan sí bí yóò ti wà náà kò ní í darúgbó kò sì ní lálàsí. Musa fi ìyá náà lè sáyé lọ ni. Ọlọ́run fà yí lẹ̀ ká tọrọ ẹ̀mí. Fẹ́ni ọba láìkẹ́ gbogbo tó bá wá sábì lẹ́mẹ̀ẹ́ta kékeré ìwọ́n mọ̀ kò lẹ́mìí àwa ló kò lẹ́mìí. Bàbá wa alága lérí ètò mọ́sálásí àti igbákejì wọn
ipò alága tẹ wáyé ẹni tọkọ jẹrí ètò mọ́sálásí ànábì Abubakar ẹni tó wọn fi si gbákejì rẹ̀ Usman baba alága tẹ ẹsì jẹ yìí alága náwó ni gbogbo ntẹ kọ bí ìlú àwọn èèyàn ẹ̀yin lẹkọọ fi tẹ̀yìn lẹ bẹ́ẹ̀ Masha Allah orí mi bá yọ ọkọ délé àná ẹ wá ẹsẹ wá sí alága náà lérí mọ́sálásí náà ṣe fi yẹn rí lọ bẹ́ẹ̀ ti fẹ́ kórí lójú ẹ̀mí ọlọmọdé orí bẹ́ẹ̀. Àmín ọba gbà tó náà bá gbèsè rẹ̀ dé fún ilé kìí àwọn ẹ̀ ní bá tiẹ̀ ládàánù. Àmín ẹ má bínú káwọn èèyàn sàmì tán káwọn fún yàrá. Àmín ẹ fẹ́ràn bàbá tó bá wọn. Tọ àmọ́ màmú lọ́kọ́ dá alẹ́ èyí tá a ṣe máa gbọ́ ní pálí má jìnnì ìfàmì bára yìí. wàhálà kò sọ́jà ní pálí má gírí bá tàbí báwọn ìgbà tí. ṣe ló yẹ àwọn àgbàlagbà ní. òwe kọ́ ni ó tún ṣe ní. Akramakumullah ọlọ́mọ ní tú àṣírí yìí. Amina bàbá wa Gáúsù olùkọ́ àfa àwọn àgbà oníwàṣẹ àgbà yìí bàbá wa ta'ala Abdulrahim àmín 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 ọ̀run tiẹ̀ tí jágbá ọ̀sẹ̀ afọ̀rọ̀ yín lọ́nà lọ́wọ́ gbogbo yín bẹ́ẹ̀ ọba tí ń bẹ lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀. ọba tó yẹ yín ni tó yẹ yín tó wù lọ́yẹ̀ yín o bẹ́ẹ̀ni ọyẹ ìlú mi kọ́ wá bá yín gé mi ọ̀pá yín jẹ́ lọ́yẹ̀ lómi. bàṣẹ ìjà àdín mi lẹ lómi bẹ́ẹ̀ni èyí fa yín lẹ fọlọ́ ìfín tó sinna mu sí ni wàláhì. níyà àti lọ́hùn ọkẹ́ kan ní ìbàjẹ́ fún yín bẹ́ẹ̀. bàbá wa búlàlà búlàlà asámúsàkákó adáàbò yẹsù. ẹ̀yin tẹ́ máa mú sófi wúyẹ̀ ní àwọn kan bá sófi jẹ́ ẹ̀ sì lè bá sófi jẹ́ yín lẹ́ẹ̀bàjẹ́ mbẹ́ ẹ̀yin mú sófi wúyẹ̀ púpọ̀ ẹ̀ gbogbo àlẹ́ ọlọ́run lè dá kọjá bàánà lè rí ìfẹ́ sófi jẹ́ sí bí a mú wọn kọ́ wọn bí a yìí ní kírun bùkátà bù ṣe mú gbó. bí kí a máa wọ kí hàn wọn. ṣé wọ́n lọ́tì. gbogbo àwọn alálàsí àwọn alínàsí yìí awo hàn ó nígbà tó lọ́ọ́ sọ kalẹ̀ sí. bẹ́ẹ̀ bá délé wọn bàbá ẹ̀ máa mọ̀ sí wútúbà kílẹ̀ kan ilé aláwo dábí lẹ́nu mí lọ. ilé iṣẹ́ mi ò ṣe kọ́. àṣẹ bá sọ pupa àbẹ́là dúdú àbẹ́là pupa ẹ̀dá òkè ẹ̀dá sáwọ ẹ̀ máa mi jáàmù pẹ́ ń sáwọ. jáàmù pẹ́ ń sáwọ àbí kéne. sáwọn tẹ ẹ gbàgbọ́ fún àwọn tán síbẹ̀ ti ṣe nù. la ilaha illallah àwọn kan dàmú tí ì gbàwé àwọn kan dàmú tí ì bẹ̀rù Ọlọ́run. bùkátà bù ṣe kírun. ẹ mú sófin wúyẹ púpọ̀. ẹ mú wúyẹ bàbá. Ọlọ́run ní kò yín lẹ. àmín àmín. àbáwá ní tàmáyà. àwọn nù. àdàmúlọ àfi ìwọ jàkáyé mọ́mọ́. ọ̀rọ̀ àwọn àgbàlagbà ni. akramakumullah. ìtàmáyà àwọn nù. ẹ ti ń dábọ̀ láti rí ni. bẹ́ẹ̀ àwọn tá a bá yín kí ni lànà bẹ́ẹ̀. charity begins at home. ilé àti kẹsàn-án òde ó bá bà tó kọ́ lọ lú àwọn apárí àyèníṣe rẹ̀ ni wọ́n ti mú un lọ. gbogbo ní kí ẹ bá jẹ́ ọlọ́run nígbà tó jẹ́ gbogbo ọ̀nà. kádà mọ́ kamalu di ó ń sábà bí tàbí délé nínú ọlọ́run lè kọ́ àlùbáríkà yìí. mísọ̀nà wa Al-Fatihul Qarib nínú ìbọ̀ ìbọ̀ ọ̀sẹ̀ wọ̀ nínú ìfà. ọ̀sẹ̀ wọ̀ nínú ni. mísọ̀nà Al-Fatihul Qarib débi kí wọ́n mú lé mi nù bí mo dé sí wọ́n mú lé wa nù. wọ́n ní kí n wákàtí márùn nígbà kan àti dé ibi ẹ̀yìn tí kí wọ́n tọ̀ ni. alẹ́ yìí ti kí adọ́ kí náà. ṣé wá jẹ́ kẹ̀kẹ́ yóò máa lọ. ilé ọ̀pọ̀ pọ̀ lẹ́yìn. jẹ́ máa sábà wá pọ̀. akramakumullah. ọlọ́pàá nílẹ̀ àlàsì yẹn o. amina. mísìlẹ̀ wà nínú swat tí wọ́n gbàlejò wa January 5. ọlọ́run ní bí Ìlọrin ní gbé ni bí bàdàn bá bí jìnnà àfihàn sí Ìlọrin níbà. gbogbo kí náà wọ́n jìnnà lẹ́sẹ̀ rẹ̀. àìsàn yìí ní àyè ọlọ́run ní bàyìí jẹ́ o. gbogbo ẹ̀yà àfa bàbá wa Kọ́ládé àbí tí wọ́n fi àyè mọ́sálásí ìbílẹ̀ bẹ́ẹ̀ fọlọ́
mọ̀sibọ́lá tán ọlọ́wọ́n sàn wọ́n lẹ́sàn dáadáa. àmín àwọn tó fàyè yìí náà lẹ̀ ọlọ́wọ́n sàn wọ́n lẹ́sàn dáadáa. àmín. gbogbo jama ni mo fẹ́ kí lọ́kọ̀ọ̀kan ṣùgbọ́n àlejò oṣooju ara ẹni jíkà olójú wọn sálẹ̀. olójú wọn sálẹ̀. àwọn èèyàn tiẹ̀ wá bọ̀rọ̀ sọ púpọ̀ nísìnyí wọ́n pè kí la ní ọwọ́ àṣẹ kí ní í ṣe ní. gbogbo èèyàn ọkùnrin mo kí gbogbo èèyàn lóbìnrin ẹ̀yin ìyá lóbìn ọlọ́run ní fi nǹkan kan ṣe yíra ìgbà. ẹ táwọn ẹ̀ sáré. àníjẹ́ wà sínú ọ̀pọ̀ ẹja ṣe níwọ̀n ni a ṣe fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ni. ọ̀dàlẹ́ ọ̀la ká tó bẹ̀rẹ̀ wà sí ní lọ́dọ̀ àfàwà brakodi ní àjèmí. àjèmí àbí mọ̀rí kìsà wà nígbà wọ́n délé mọ̀rí kìsà o. ọmọ mi kan bẹ àṣàkẹ́ ló kiri wọ́n sì ọba ní ṣe ìmí ọjà àṣàkẹ́ mi náà ọmọ mi ní jẹ́bẹ̀ nílé. àṣàṣàkẹ́ adágún wọn ni. igbákejì baba chairman ẹ fọ́ kí balẹ̀ baba alátìsí ọlọ́run sọ̀rọ̀ kó kún ara sí fún mi. àmín. ibi tẹ nídìí ọlọ́run sí yóò da yín lóhùn síbẹ̀. àmín. kì í sẹ́yìn nìkan àti gbogbo ẹlọ́ba sàmì ti bá gbọ́ níyì. la hawla wala quwwata illa billahil aliyyil azim. ẹ bá ń sẹ kúrò aláwọ̀ òdì kan ó gba àwọn olórí wa tí wọ́n wájú ọlọ́run láwọn afá baba alajagba baba aladigi afa agbata rahimahullah tajili adabi tajili mọmẹni tajili arifina tajili muntakiyin rahimahullah. afa wa taaro adaba ramage ọwọ nù lílẹ kan jẹ mọpọ nù lílẹ o wọn lè dakọ afa wa alakalambi àwọn afa wa suna àwọn afa wa bade afa wa jirijisu afa badende gbogbo yìí wọn bẹ́ẹ̀ Ọlọ́run wọlé akpẹnu ọmọ kí ó tọ yẹjú inú ìtọ́lọ́ ọmọ kí ó jù ní Ìlọrin tó sì yẹjú afa badende ni lọ́dún mélòó kan sẹ́yìn ni wọ́n ṣe anifásírì pé bàbá náà gbọ́ 100 ọdún tó jáde láyé. àwọn tí wọ́n kọ́ kí wọ́n sì pọ̀ kọ́dà àfa àgbà tó gbilẹ̀ nílùú Ghana ọmọ kí wọ́n fa Badende. Masha Allah. bàbá wa ní Ṣakí àfa wa àgbà nílùú Ṣakí tí wọ́n kọ́ àfa àgbà gidi ọmọ kí wọ́n fa Badende. Allahu Akbar. bàbá wa alábìdún òkèlè lè tán kú 1950 ọmọ kí wọ́n fa Badende. bàbá wa kòkèkò béèrè àkọ́kọ́ tó ṣe wàhálà ìsìlámù mọ̀lẹ́yà yìí tó kú 1936 ọmọ kí wọ́n fa Badende. afa wa ìdára bí ọmọ kí wọ́n fa Badende. kòmbórí ń kàràtú ọmọ kí wọ́n fa Badende. afa Badende ló bí ìyá tó bí afa àgbà ní sòrò àwọn náà wọ́n tún kó afa àgbà ní sòrò ń kéwù fọmọ yìí àní sòrò. Kabira. bàbá wa ní gbọdọ̀ fò sọ́tà fò malé fò kó ti jí fò wọn kó fò yèrè fò ọlọ́run bá kí n bọ̀ wọn. Rahimahullah. Àmín. bàbá wa ní sàlẹ̀ kòtò sàlẹ̀ jẹ̀rà sàlẹ̀ àkànní sàlẹ̀ kókò sàlẹ̀ àṣà sàlẹ̀ gúnni sàlẹ̀ àjàsà ọlọ́run bá kí n bọ̀ wọn. Àmín. wọ́n fi káàdì gbogbo àwọn tẹ́lẹ̀ wọ̀nyí lọ́dọ̀ wọn àfa gbà sẹ́wọ̀n alimi tagamadahu lahu bi rahmati. Àmín. bàbá bẹ́ẹ̀ lọ́rẹ̀ àfa wa gbà kọ́mọ àfa wa nídìí ọ̀dán àfa wa mọ́dà nídìí ọ̀dán bàbá nídìí ayọ̀rẹ́ bàbá wa tẹ́rẹ́ àfa wa làbí kíjì pàtàkì 1952 bàbá wa tá kùtì tán kú 1900 Akramakumullah. bàbá wa àmọ́dà ìkókóró tán kú 1936 gbẹ̀yìn wọn bẹ́ẹ̀ ọlọ́bàṣálẹ̀ kò kárí kíá máa. Àmín. bisimilah ekole ko wàllá. Bismillahir Rahmanir Rahim. Qul huwa Allahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Àmín. mo fẹ́ dákọ̀ wọn màbí ti júwe ni ẹ wo ìwọ̀n ṣàfojú di wọn ní àwọ̀lúmọ̀tẹ́ ṣe mà pé àṣírí ọ̀tá sì sọ tó mú àárẹ̀ kó sọ pé wà láàyè kó mọ tànádé aná mọ̀ tẹ̀ kórè lọ́wọ́ ìgbà wọn tó wà láàyè kó mọ tànádé bẹ́ẹ̀ sì aná mọ̀ tẹ̀ kórè lọ́wọ́ wí bàbá wa ìmáàmù wa Abdulwahid láàyè ìmáàmù di odò gbogbo ìwú látẹ̀mí nìyẹn ọlọ́wọ́n ní tó àṣírí yìí. Àmín. mo pẹ́ kí n tó kí yín kí n tó dá
dákọ̀ yín kẹ́ ẹ lè bá pè láyé ni àwọn tí mo sì tètè dákọ̀ káwọn bá tètè bú mi. kakara mo fún wọn afa yìí kọ̀wọ̀wé ní tọ́pìkì mi. àkọlé wà sí níwọ̀n bá sókí. kọ̀wọ̀wé. dákun máa gbọ́ o. kọ̀wọ̀ ìwé. ọ̀wọ̀wé. bẹ́ẹ̀ni. ìwé la pè é o. ọ̀pọ̀lọpọ̀ èèyàn wá jímọ̀ lónìí àmọ́ tó kọ̀ rẹ̀ ọ̀wọ̀wé. lọ́nà wo àti bó lórí. òfin tó wà fún jímọ̀ àìlò jímọ̀ ńgbà tó bá wù ọ́. àìpẹ́gbẹ́ ilé wa ni bíbẹ̀ náà ni wọ́n ìpèrún àkọ́kọ́. ìrun alákọ̀ọ́kọ́ tá máa pè ní jímọ̀ nígbà tí wọ́n ti bàbá kú wákàtí kan sí méjì àbí wákàtí mẹ́ta ìgbà ni jímọ̀ ti dé. jímọ̀ ti wọlé. àwọn màláíkà kan sọ̀kalẹ̀ láti sánmà tí gbogbo tí wọ́n ti jímọ̀ bá wà láyé. àwọn màláíkà tó wà lọ́jà wọn kò mẹ́ wọ́n wà pàdé wọn. àwọn tó wá láti sánmà ó gbé ìlú àti báyìí rò wọ́n wà dóṣù lọ mọ́sálásí báyìí gbogbo tí wọ́n ti máa ń gbà náà wọ́n máa kọ́kọ́ rẹ̀. tí yẹn bá jọ kún ta tí máa sì tí ì kún ó kọ̀ lórí òwe. òwe náà láàyè ń bẹ́ẹ̀ ní olé tó wá nà tẹ́ta ní ìlà wa jòkó níbo. ń bọ̀. akramakumullah. bẹ́ẹ̀ máa wá sí bẹ́ẹ̀ tábà kọ́nù lé tán tọ́ba kún àwọn mọ̀lẹ́kà ọgọ́ta wọ́n máa kọ́lẹ̀ títí tí ìmáàmù bá tilẹ̀ sálámà lérí mẹ́mbà ní kọ́fẹ́ bẹ̀rẹ̀ àwọn tó bá wọ́n pàwé dé gbogbo ẹ̀ tọ́ba dé nígbà náà ó kírun lóòótọ́ àmọ́kọ̀rí ọ̀wọ́. ó kọ̀rí ọ̀wọ́ òwe ṣéwájú náà nù. àfa yìí jáde akramakumullah. gbogbo ẹ̀kọ́ ló fi tẹ́ lọ́rùn ẹ̀kọ́ rẹ̀ kó fẹ́ lọ́mọ. bẹ̀mí lọ́rùn fún wọ́n bẹ̀rẹ̀ kú ó kú wọ́n nà wọ́n fún un. àfa kàmá dìde olókọ̀ alájà gbà. ọmọ kẹ́hìn máa ń kó ẹgbẹ́ sọ́dọ̀ kì í pàrọ̀ fìlà. wọ́n mọ̀ kíyèsí. alájì ẹ̀ fura bàbá aláyé tó lóun lọ Nàìjíríà tó ra fìlà tuntun bọ̀. ọ̀wọ̀wé jàre ọ̀wọ̀wé. akramakumullah. ọ̀wọ̀wé nígbà tó gangan nù. afa yìí wọ ọ̀pọ̀lọpọ̀ bá rútúbà àmọ́ tó bá tí ìmáàmù ń ṣe lọ́wọ́ ọwọ́ jimá lóòótọ́ àmọ́ kọ́lé. ó kọ̀rí òsì inú ìwé ọ̀rọ̀ wájú àdúgbò mẹ́jọ lọ́kọ́ tètè dé ni. báwọn mẹlẹ́kà bá wà nípa kírun tán wọ́n gbẹ̀lẹ̀ wájú Ọlọ́run wọ́n wá gbé ìtú wájú Ọlọ́run déédéé wọn bá ta kọ́ wáyé o àwọn tó wá jimá lónìí àwọn tó wájú mà lónìí ni. Ọlọ́run wá ní gbogbo àwọn tẹ́ ẹ̀kọ́ wá ti ń bẹ nínú ìwé yìí lónìí o kọ́ ti gàfárí tó làwọn. mo fẹ́ríjì wọn dẹni àfẹ́ríjì nù. kálí ló kírun lónìí àwọn tó kọ́rí ọ̀wọ́. tó kọ̀rí ọ̀wọ̀wé bàbá. A'udhu billahi minash shaitanir rajim. àyà tájọ mọ̀ ní àníbá. náà ní kájọ ké. mo fẹ́ sàlàyé kankan bí àyà tó gbajúmọ̀ bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. kọ̀wé. Wa bihi nasta'inu rabbi zidni ilma. àwọn tá a fẹ́ sọ yìí o ẹ dákun Ọlọ́run ṣàlàyé ẹ̀ àwọn tó fẹ́ bá sọ àwọn tiẹ̀ ni. àwa tiẹ̀ ní o kẹ́kọ̀ọ́ sẹ́ni tí ò níjọ tiẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n tó mọ̀ kí wọ́n sọ tí wọ́n lòun Ọlọ́run náà bọ̀ wí tẹ́lẹ̀ kò sínú àwọn ẹni tó lóhùn. bẹ́ẹ̀ni wọ́n ti mọ̀ pé ò pé rárá. A'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. wa bihi. nasta'inu rabbi zidni ilma. Ọlọ́run ní yá ayyuhal ladhina amanu ìsánú díẹ̀. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة. bàbá ní ayyuhal ladhina amanu àwọn tiẹ̀ ni. àwọn tiẹ̀ ní ẹni. ó pín sí mẹ́ta Ayakumullah. ọ́fíìsì tá ní tiẹ̀ òun náà níjọ tiẹ̀ lọ́tọ̀. òun mú tiẹ̀ ọ̀fà nẹ́bí ní tiẹ̀. ó fọ́ sí ọlọ́run tiẹ̀. tọ́ ọ wá gbé kankan fáwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Ayakumullah. àwọn ogun lọ́gọ́ ni ogun lọ́gọ́ àwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tọ́ba ní ayyuhal ladhina kafaru
tàwọn ti ṣètánì nù àwọn eléré ibú. ayé wà nàdí yẹn káfàrú àwọn tọlọ́run àwọn pátì tọlọ́run kálukú ní pátì tiẹ̀ àwọn tiẹ̀ ọ wá ní ẹ̀yin tẹ̀ jẹ́ tèmi ọlọ́run. yá ayyuhalladhina amanu. ẹ̀yin tẹ̀ jẹ́ tèmi ọlọ́run. idha nudiya lis-salati min yawmil jumu'ah. tábà ti dùn àkọ́kọ́ njọ jimá. fas'aw ila dhikrillahi. ẹ̀dínlẹ̀ ẹ má da gẹ̀rẹ̀ lọ síbi ìrántí ọlọ́run kọ́dà bó débẹ̀ tọ́ máa sùn. fas'aw ila dhikrillahi. máa lọ bẹ̀. wabdaru al-bay'a. ẹ̀pà títà àti rírà tì nítorí kíni. dhalikum. ìbọn àwọn màláíkà tí ń bá yín mójútó tọ́jà lé fílà àlùbáríkà wọn ti fọjà lé gbà. àwọn màláíkà tí mo wò rè wá wọ́n ti kó lọ́jà. àwọn tẹ lọ. wabdaru al-bay'a. àwọn màláíkà tí ó pè é tí wọ́n bọ̀ fàwọ́ kùn tí àlùbáríkà fi wọnú sí. nítorí kí gbogbo ẹni yóò wù láyé tábà ti pèrò àkọ́pẹ́ níjọ jimá ẹ máa kí ìsìn tọ́wọ́ lọ mọ́kàdí gbogbo òun tábà ti lè pè ara máa kò ní tajà mọ́. kọ́dà bí ó kà wọ́n pè á. بعد الصلاة بعد الصلاة بعدين إلى الصلاة إلى الصلاة بعدين بعد بيوت الأطار كل بوم وبروا البيع. torowo téèyàn bá gbà nígbà bá ti gbọ́n àkọ́pẹ́ ìjọ jímọ̀ gbogbo tó bá tó gbàngbà náà pàmò arajà lọ́wọ́ rẹ̀ kí sọ wà lùbáríkà. kí sọ wọ́n rẹ̀ mọ́. owó téèyàn máa dà mọ́ ní owó sí ẹ̀mọ́ kí n ò lójútu ẹ̀ mọ́. mo sì ká tó pé lálẹ́ àná. ibi ẹ̀rọ mi ti ń pàdé àgbà náà nù. ibi ẹ̀rọ mi ti gbowó accident nù. ibi ẹ̀rọ mi ti gbowó ẹkún nù. ibi ẹ̀rọ mi ti gbowó kú ọmọ nù. ibi ẹ̀rọ mi ti gbowó kébó ti wá bẹ́ẹ̀ ni ó lọ. bó ti gbà á nù. bí ti gbà á nù. àfààní bẹ́ẹ̀ bá fẹ́ sáàgbọ́ pé òun ò lákòjọ ẹ sọ fún pé gbogbo ọjọ́ jimá tábà ti pè wọn àkọ́kọ́ má tajà mọ́ gbàdá. وبروا البيع. ọwọ́ àánú owó tí ń bà wá ń sẹ́jẹ́. owó tí ọ̀gá ni. àwọn owó mẹ́ta kan bẹ̀ na kò síbi tó lè wọ̀ yọba àlùbáríkà bẹ̀ ẹ jẹ́. lápẹ́ sáwọ́ bàbá kò lè wà torí ìgbà mi. alákọ̀ọ́kọ́ náà owó téèyàn gbà nígbà tó pè wọn àkọ́kọ́ ọjọ́ jimá kì í sọ́wọ́ rẹ̀ títí tí wọ́n fi sálámà jimá ní mọ́ṣáláṣí. gbogbo ọjà téèyàn bá tà tó bá gbowó gbà náà kì í sọ wà àlùbáríkà. o lè má tà látàárọ̀ ọjọ́ wà ń gbà náà ó mójú kúrò ní àìmójú kúrò ní ọjọ́ rú wèrè kọ́dà ẹ̀sọ́ àgẹ́nu yìí kọ́dà ọba sì makalíìkì wọ́n wá pè pé ọ̀gá láyé ó ní náà. owó bá dákun bàbá dá ìdí rẹ̀ mú wa àná jimá báyìí má gbà nígbà náà wọ́n làbọ̀ ń ta bàtà gbogbo tọ̀ tí wọ́n pèrò àkọ́pẹ́ ti sọ́ọ̀bù. àbá yìí bàbá kọ́dà ọba ń ta àṣàkẹ́. àṣàkẹ́ bẹ́ẹ̀ ni ìyá kásàkẹ́ wọ́n làbọ̀ ń ta dọ̀kúnú. وبروا البيع. alukurani ní kò pa wọn ta wọn ra ti. pàtì. ذلكم خير لكم إن كنتم تعلمون. mọ́tàkọ́ ذلكم خير لكم. ìyẹn ló fi ń dáa fún ẹ jù tó o bá fẹ́ para rẹ̀ ń ṣe jẹ́ bàbá kò yọ ọmọ pé tó o bá fẹ́ fẹ́ ló pè tàbó ti dáa fún ọ rí. wà ní mọ́tò. ذلكم خير لكم ìyẹn ló fi ń dáa fún yín o. إن كنتم تعلمون. bọ́ bá yí ọ kí ń gbà tá àti ní ká àmàlẹ́kọ̀ọ́ kó ń bẹ̀ wọ́n ṣètàní ọ̀bọ̀ sọ́jà owó tiẹ̀ ló kù tó ọmọ gbà owó èṣù yà wá kó àwọn wa ọmọ wa tá gbà náà. àárẹ̀ tó ọmọ mẹsẹ̀ ó gbowó ẹ̀ ọ̀nà tó ọmọ ń pa ìwọ́n gbé kọ́ lọ́rùn àwọn ọlọ́pàá. gbèsè tó ọmọ mẹsẹ̀ ó gbowó ẹ̀ owó ẹ̀ àgbákò tó ọmọ mẹsẹ̀ ó gbowó wọ́n ẹ̀. àwa sàrà ó tún ṣe tó kú sí ẹ̀. ذلكم خير لكم إن كنتم تعلمون. ìmọ̀ na owó alákọ̀ọ́kọ́ tá a kọ́kọ́ gbọ̀rọ̀ gbà ní tẹ́ ẹ bá gba ìbàṣẹ́ jẹ agbọ́dọ̀ bàbá èwo ló tún kàn. kàkẹ́ nẹ́bí ẹ ní sí àgbákò. owó èlé ní kejì owó èlé olóòtú dá. òun wá ní kàtígórì by kàtígórì. ẹ sáà wo bàbá. kò sí bó ti bọ́lọ̀ ti lè dúró tí o tó láyé tó lè fowó èlé ṣiṣẹ́ tó wà náà. لا إله إلا الله. olóró fọ́ mẹ́ran ni. ẹni bí àwọn ọmọ náà gbèrè ni ọmọ dákun náà. káyàwó nìkan ló gbèrè káwọn fi san interest èyí nìkan ló gbèrè ni rárá. ilé ìkíyẹ nìkan kọ́ wọ́n ti bẹ̀rẹ̀ àròyé. sọ ìyá tí ń rojọ́ lọ́wọ́ ìyá olówó èlé nù. bẹ́ẹ̀ sì ni kò yé ọsí tẹ́lẹ̀ náà wọ́n fẹ́ gbà kán jẹ tani bá. bàbá wí ní ṣe ó ṣe lọ́ọ́ dídá ń lọ. afa yìí ìyá tẹ bá tó rojọ́ ní sẹ́wọ̀n olówó èlé nù. olówó èlé nù ìmúra tí ọ̀yà ni àbó ti yá kè san. afa yìí owó èlé mẹ́mi kéèyàn ya
wọ́n wá ní ọ̀sán èlé ni àwọn kan wọ́n bẹ tí ì ṣe pé èlé ni àmọ́ wọ́n lọ sọ ọ́ dèlé lọ́dọ̀ lọ. èwo ni bàbá. èyí ara ọjà ní 1000 sefa. ayakumullah. gbogbo ọjà tí ó rà kò ju 1000 sefa lọ àti mọ́tò àti gbogbo ẹ̀ ọ̀pàdé sí 1000 sefa. thank you. tó bá fi 200 sefa kún tí wọ́n jẹ́ 1200 sefa ló fi ta náà kì í já yọpa. tí ì já yọpa ẹ̀ kọjá là. àfààní náà tí n tọ́ bá fẹ́ lé ọjà rẹ̀ tọ́ bá ti ṣe déédéé ojú owó bóyá ọ̀rà ní 1000 ọwọ́ tà ní 2000 àbọ̀ ọ̀rà ní 1000 ọwọ́ tà ní 1005 àbọ̀ kójú owó sí méjì ó ti wọ ìlé lọ́dọ̀ ọlọ́ njọ tẹ́lẹ̀ wò yìí báyìí tọ́lá àwọn olówó ìlé èyí tá a gbọ́ lọ́dọ̀ ọlọ́ ni pé lọ́dọ̀ àná mahama ó ní wọn àní láti yọrí láyé tọ́wọ́ tó wá dálì kìyàmá yẹ̀bọ̀ aṣọ ọmọ ọ̀dọ́ àgbò yẹ ọmọ kìyàmá tí kálí ma jùlọ wọ́n ya wèrè lárí kìyàmá. la ilaha illallah. ọlọ́wọ́ ṣe rán ọwọ́ tí káwọn olówó ní bá ya wèrè òun ìyá tó náà ń fowó lé ọjà rẹ̀ ẹlẹ́mí ọ̀rọ̀ ajá ní 2000 sefa yóò sì ta ní 5000 sefa. yọ̀ọ́ ká mórí ta náà. mórí gbálẹ̀ kumálẹ̀. orí ìtajà ọjà wèrè ọjà. àti ya wèrè lọ́wọ́ ni ọlọ́mọṣà sí ọlọ́mọ fún yín. àmín. wèrè tí o ní láǹtọ́jú. gbogbo àwọn tó yẹ wèrè láti kìí ọlọ́mọṣà sí ọlọ́mọ fún wọn. àmín. ó di méjì bàbá. wọn ò ní lè ṣe wọn pọ̀ ní. àfa yìí nínú èlé nù. ó di méjì. ẹlẹ́ẹ̀kejì èlé òun lówó tá a máa bọ́ra wa bàbá ẹgbà tá a ti lè sòfin fàájọ máa ṣe olóore dẹgbẹ bàbá sòde o àdàwọ fún bàbá jọ fẹ́ ní kò pé báyìí náà máa dá tẹnìkan ò ní lé yín ò dá àmọ́ pé alágbájá bọ̀ mí lápò kan èmi gbọ́dọ̀ fún lákò méjì àbọ̀ tó yẹ pé ìjọba di pété ìgbà bàbá kò méjì àbọ̀ yọkọ̀ ọ̀lẹ́ èyí tó lé sí ti délé owó bẹ́ẹ̀ kọ̀kọ́ lọ́pàá kò mú wusẹ́ yọ pàṣẹ ìdíje kalẹ̀ tọ́ba kọ́ dá kìyàmá ẹ̀ tó wọ́n tó wá yà wẹ̀rẹ̀ la ilaha illallah afa yìí. baba owó yìí ṣe fẹ́ràn mọ́tò kọ́dà bí ó burú jẹ́ kó ṣe fẹ́ràn téèpù bẹ́ẹ̀ bá yẹra jọ́ mẹ́ta náà lè bá gbọ́ ẹ̀ nígbà tí ẹnìjọ́ kẹrin náà bá ti lápapọ̀ ló sọ̀rọ̀ ọba mi lẹ́yìn ọmọ ọba rẹ̀ bó fẹ́ràn dvd yọmọ ẹsikẹ́fù. afa yìí akẹ́rọ̀ mọ̀ kọ̀wé de sọ̀rọ̀ bá. kọ̀wé dà ń bá lọ. kẹ́ẹ̀pà títà àti rírátì ẹ̀dá kùnú tí mo fẹ́ lò ń bẹ̀ ni má gbowó gbà náà o má pẹ́ èmi ò ní ìrùn kò ní jẹ́ lọ́jí mọ́ ọwọ́ ń tajà lọ dídé ìgbà tó o máa fọjà lẹ́gbà tó ní ìrùn ìgbà tó ní ìrùn náà fi lẹ́gbà náà. wọn à ní dá o sí pé lágbájá ò ní ìrùn ẹja fún olówó jẹ kọ́lá ìbáríkà rárá. ìrántí ọlọ́run ló kù. wọ́n bẹ̀rù olè bẹ́ẹ̀ á. àwọn ọ̀rọ̀ ipá ti ń gbà náà. wọ́n bẹ̀rù olè bẹ́ẹ̀ á. ẹ filẹ̀. bẹ́ẹ̀ ni kò kẹ́rù lẹ́kọ́. ìyẹn ló fi dáa fún ẹ ju o. ìkùntàn ta'lamun. bọ́bá yìí yín gbọ́dọ̀ fẹ́ yìí. fàyídà kùdìyà ti sọ láti. òwe àbá kírun tán. fẹ́ẹ̀sìrù wọn fil ardi. ẹ wá fọ́nká sórí ilẹ̀ kálukọ́ kàrà sá yẹ. wọ́n bí tẹ̀gùn min fadlillah. ẹ máa ta wìtìwìtì gbàdọ̀ tó gbà lùbáríkà ń bẹ tó lékún tí ọmọ rọ̀ sí. wọ́n fi kúrò náà kabira. a máa ń tọ́ sí ìdíjọ́ náà gbé máa dákọ̀ ọlọ́run ju máa rántí alhamdulilayi. la'allakum tuflihun. kó o lè bá a ṣe yiri ní ìyá àti lọ́wọ́ alẹ́ kìí. ọ̀tá sàmàdúgbò fún mi tí ilé ẹjọ́ yẹn sú alhamdulilayi alhamdulilayi wọn dúpẹ́ ni. afa yìí baba ẹni tí ọba kutuba ọwọ́ ajima. àmọ́ kọ́ni ọ̀wọ̀wé tí o ti máa bí a lọ báyìí nísìnyí wọ́n ń pè sáfẹ́ ẹni ọba kutuba àmọ́ ìmọ̀mù ti bẹ̀rẹ̀ kó tó dé ọba jimọ̀ àmọ́ kọ́ni ọ̀wọ̀wé
kíákà náà tẹ́lẹ̀ mi ò tó dé. ẹni tó bá wa lérí ìdúró kọ́ra rákà alákòókò àjọ kì í ọkọ̀ ọba jimoh àmọ́kọ̀ rẹ̀ wò pé ìyá ń lọ lọ́dọ̀ tó ti wá gbọ́ yé. afa tẹ̀lé Akramakumullah. mo bá rí bẹ́ẹ̀ gbogbo jẹ̀mọ́ látòkè délẹ̀ látòkè délẹ̀ yìí. ibi tá a ti kírun temporary mosque wọ́n ń pè bẹ́ẹ̀ ni bàbá temporary mosque náà nìyẹn. permanent wà ní wọ́n ń ṣe lọ́wọ́ náà ni wọ́n ń ṣe lọ́wọ́ bẹ́ẹ̀ o. àkòrí tó gbé mi tàbá yìí mọ́. bẹ́ẹ̀ ni bàbá. Akramakumullah. gbogbo nǹkan ní lákòrí. bàbá wa ní kéèyàn dá sí tọ́lọ́ kéèyàn dá sí tọ́lọ́ ìdá sí tọ́lọ́ oríṣiríṣi ọ̀pọ̀ ọ̀pọ̀ yẹlẹyẹlẹ. sẹ́ẹ̀rí mọ́sálásí àbílẹ̀ kéwù bẹ́ẹ̀ ọba ti sú ọ̀ fún yàn pé lágbájá ṣiṣẹ́ tó wà jẹ́ náà ọba ti sú ọ̀ fún yàn lọ́dọ̀ ọlọ́ pé lágbájá wà jẹ́ náà ọlọ́wọ́ akitọ́ àlùjẹ́ rẹ̀ ti sú ọ̀ lọ́dọ̀ mi o àmọ́ kò kọ́kọ́rọ́ ti yé sílẹ̀kùn ẹ̀ ó sílẹ̀kùn gan-an. gbogbo ẹni tí ì bá dá sí ti mọ́sálásí àbílẹ̀ kéwù tọ́ba sú ọ̀ kó wà lùjẹ́ náà kò ní kọ́kọ́rọ́ kò tí ì ní lọ. kọ́kọ́rọ́ tí èèwọ̀ wọlé gidigbo sílẹ̀kùn lẹ́kùn kò ṣe dá. àkòrí tó gbé wa ta. tó gbé wa ta. Akramakumullah. Àbí ẹ̀kọ́? bẹ́ẹ̀ ni nítorí Na'am. tó gbé wa ta ni. Allahu akbar. Kabira. ṣẹ̀fẹ̀ ní. Allahu akbar. Kabira. Allahu akbar. Kabira. Iza anta fi amrin إذا أنت في أمر مهم فلم تجد. nígbà tó sinmi lọ́jọ́ jẹ́ muhimmu tọba papọ̀ amọ̀rẹ́ muhimmi yóò jẹ. èyí ọmọ wa lọ bẹ́ẹ̀. إذا أنت في أمر مهم فلم تجد. àwọn tó bá sinmi muhimmu yóò jẹ ọ̀yà wíwọ. إذا أنت في أمر مهم فلم تجد. máa dẹ̀ dá. له مخرجا فادع الكريم فقل يا láyìí aláwọ̀dé ọmọ mùsùlùmí tí dàmú bá tó sì léwọ̀. tó sì léwọ́ aláhó díẹ̀. إذا أنت في أمر مهم فلم تجد له مخرجا فادع الكريم فقل يا. ọ̀nà tá a gbà rí ọlọ́run wọ̀ àwọn mùsùlùmí la ní jù. àwa la ní àwa kú sẹ́tẹ̀ yẹn ọ̀rọ̀ gbọ́dọ̀ lọ. bàbá àwa la rí se àwa la lásìkí bẹ́ẹ̀ni ẹni tí ó sì lásìkí ní tèrọ lọ. bẹ́ẹ̀ni. لا إله إلا الله. ẹ gbọ́ ó àgbáyé àgbọ̀n kan. ẹni tí ò lásìkí o àwọn ni wọ́n tètè rọ́ lọ́wọ́. wọ́n tètè rán lọ. إذا أنت في أمر ṣùgbọ́n ẹ̀rí ẹnìkan pa mí. ta ló tọ̀ afáwọ̀ kàmá lè wọ́n fi iná rẹ̀ yẹn. ẹni tí ò ní da fún alẹ́ tó ní da fún lọ́wọ́. kí ló wáyé wá ṣe bẹ́ẹ̀. Àfáà yìí. bàbá kò ní dààmú láyé. ìwọ tó wọ́n bá ti sí ọkùnrin tó ti wọlé rápálá ni. àwọn boko haram tẹ̀lé ọ láti lé wa délẹ̀. Délẹ̀. kó padà. Ẹ̀ẹ́. àwọn boko haram kò bẹ̀ tá a bá láyé. Ok. kò sáwọn tí ń yin bọ́ọ̀lù. Ok. àwọn ìlú ọkàn yọ ọ́fíìsì dáre. إذا أنت في أمر مهم فلم تجد له مخرجا فادع الكريم فقل يا. àfáà yìí أكرمكم الله. ó ní mùsùlùmí tí ò da fún tó kẹ́lẹ́ kò owó mú kò ṣe kan bàbá kò tún wá sí lọ ọkà gbà kò bá rẹ̀ kó. láàyè kò da fún láyé kò tún wá ní da fún láìkìyà. yàrá kó ń sọ ẹnìkan náà látọjú òun láti lé. láyé wọ́n sá ọ ládàá. àfáà yìí إذا أنت في أمر مهم فلم تجد. ìsàkúndà yóò pé إذا كنت في أمر bẹ́ẹ̀ ni مهم فلم تجد له مخرجا فادع الكريم فقل يا. àfáà yìí bàbá. wọ́n é fún yín ní dàrẹ́ẹ̀tì tá a fi wọlé tọ́lọ̀ lónìí. ọ̀dọ́ ọ̀dọ́ lè máa ṣe nílé o sábà báyìí ló tò sí ọ̀dọ́ nìkan. إذا كنت في أمر ẹnìkan bẹ tí ọ̀la yìí lọ́dọ̀ náà kò sí olú ẹ̀ مهم فلم تجد wọ́n lọ fojú neglect ara yìí lọ́dọ̀ náà. مهم فلم تجد. bàbá kàbí ọba bẹ náà bàbá kàbí ọba bẹ ó sì ti kí ọgbọ́n súnmọ́ lọ́jọ́ bàbá lọ. thank you. إذا أنت في أمر مهم فلم تجد له مخرجا فادع الكريم فقل يا. ọlọ́mọ sàṣà lẹ́kùn kí afa mẹ́rin jẹ́ àgbà. ẹ bá ń sá mi dáadáa. bàbá ní agbára ńlá
ẹ̀yọ́ àwọn alálùkọ̀rá nìlànà agbára ńlá. Kùránì lálágbára ńlá. oṣù àtọ́júbọ̀ lẹ́wà yìí. Bẹ́ẹ̀ni, oṣù àtọ́júbọ̀. ìtàmẹ́yà kí mo pè é. Oṣù àtọ́júbọ̀. bẹ́ẹ̀ Èmi ọgbọ́n kan ní kò. bàbá ìmáàmù oṣù àtọ́júbọ̀ là ń bẹ mí. Akramakumullah. Àyọ̀dúnrán. tí mùsùlùmí máa ń sàtọ̀ àtọ́júbọ̀ tó fi lọ bàtàrà rẹ̀ jẹ́. Bàbá náà wo bàbá yẹn dákun. àbá yìí Akramakumullah. gbogbo gbalẹ̀ ń kékeré alẹ́ mọ́ pé lákùn dín ní ẹ̀kan wọlé dín gbogbo gbalẹ̀ ń ké abẹ́kọ̀ Bẹ́ẹ̀ ni bàbá. síbẹ̀síbẹ̀ wọn abẹ́ méjì táwọn eléyìí ọ̀là àlàsí ara wọn. La ilaha illallah. àbá yìí àwọn kọ́lẹ̀ yìí pàtàkì déètì fún wọn. December 31 nísì. Ẹlòmíì ti palẹ̀ mọ́. àwọn àfa àti ọ̀sìn tààjù di rẹ̀ náà ti múra. Wọ́n ti múra. Wọ́n làwọn àbá àti ó lè ké Kùránì kí fún wọn náà. Idha kunta fi amri muhimmu walam tajid lahu makhraja fad'ul karima faquliya. mísánà nasuwati kọ̀ríbù ẹ̀rù ẹ̀rù láti kí a máa ti kú. ẹ̀ ń bọ̀ ọlọ́run wá sàánú ẹ̀yìn lẹ̀ yìí. Alhamdulillah. nasuwati wọ́n lẹ̀ yẹn sí. Wọ́n lẹ̀ yẹn sí. ẹ̀rí wá kó ọlọ́ba gbé yẹn nígbà. Bẹ́ẹ̀ni. Bọ̀. Tani ọ̀rọ̀ ìjọ́jọ́ rẹ̀ bímọ rẹ̀. Wọ́n lẹ̀ lẹ́lẹ́rìí. ìta máyà ti sọ ọ́. wọ́n làwọn ṣe tààjù di December 31 kí lọ́kàn. Kí lọ́kàn yìí? Àyọ̀dúnrán jẹ́ èsè ti. àfa yìí Bàbá, ọ̀gá àwọn àfa kan bẹ wọ́n sa Kùránì mọ́júmọ́. wọ́n sàmọ́. Bẹ́ẹ̀ni. àwọn kan tó gbáwẹ̀ La ilaha illallah. aláwọ̀ gbáwẹ̀ ọdún tuntun. Wọ́n gbàwé ọdún tuntun. ìsọdún babalábá bẹ́ẹ̀. Èmi ọ̀wá mọ̀ ẹ́ ló máa gbà bá wà lágbàdo. Idha kunta fi amri alátọ́júbọ̀ aláṣejù. muhimmu falam tajid. ọdún tá a ní táwa ní tí gbàdúrà mẹ́mẹ́ ó ju tàwọn kẹfìrí Wọ́n lọ. pọ̀ ju tiẹ̀ lọ. La ilaha illallah. ṣé December 25 ọ̀nà bí anabi isa ni. La. La. ẹ máa gbọ́ yìí lọ́la. n bọ́ àfa Akramakumullah. kí n ti wá pẹ̀lú wọn. ẹ wá dúró ọdún tá a lé gbàdúrà ẹ jẹ́ nǹkan mẹ́ta. Na'am. alákọ̀ọ́kọ́ gbogbo tí jáwé Ramadan pátá ọdún ni. Ọdún ni fún wa. Inni. Ó dẹni. gbogbo tí jáwé Ramadan ọdún ni. Ọdún ni fún wa. Inni. ọlọ́run tó wá ní mẹ́wàá ti gbẹ̀yìn. ẹ wọ́n ti specialize fún wa. Allah. ọdún méjì. Ó di méjì. Akramakumullah. ọdún àwẹ̀ ọdún ni. Ọdún ni. ọdún léyà Ọdún ni. kọ́dọ̀ ọdún kọ̀ọ̀la léyà tá a pè níjọ́ àràfà Ọdún ni. ó tún wá mú àwọn ọjọ́ mẹ́wàá kan ọjọ́ mẹ́wàá lọ́nà méjì Naam. ọjọ́ mẹ́wàá Sulhijja mẹ́wàá Sulhijja láti gbà tí ọdún bá ti kọjọ́ mẹ́wàá Sulhijja bá ti di méní Ee tó dé ní. ọdún ni Ọdún ni fún wa. wọ́n ní gbogbo ẹjọ́ bá pẹ̀lú léyà gbà náà tó sọ̀rọ̀ mọ́lẹ̀ kọ̀kọ̀rọ̀ fárí Bẹ́ẹ̀ni. kọ̀kọ̀rọ̀ rẹ̀ kan Kọ̀kọ̀rọ̀ rẹ̀ kan. kọ̀kọ̀rọ̀ fánu gbà kọ̀kọ̀rọ̀ fánu abẹ́ kọ̀kọ̀rọ̀ fata bíyà tọ́ba dúró bá ti kọjọ́ mẹ́wàá Ọba ìbọn bá pẹ̀rẹ̀ o. ẹjọ́ pẹ̀lú léyà odidi ọdún ìjọ ọdún náà tún wá ní ọkọ̀ọ̀kọ̀ lọ yìí di ọ̀ darí Ọ darí. Naam. ó tún wá pẹ̀ràn ó tún wá múnú ẹran ó jẹ́ mbẹ̀ náà kó tó fárí kó tó lè kàn. Idha kunta fi amri muhimmu falam tajid lahu makhraja fad'ul karima faquliya. afáyí Bàbá. Akramakumullah. gbogbo tó ń sinmi jọjú lọ́dọ̀ tiẹ̀ àmọ́ kọ̀ wòye ọlọ́ Ọ̀wọ̀wé Ọlọ́run. Ọ̀wọ̀wé. Ìṣòkò rẹ̀ ń bẹ̀ sábà yìí. ọ̀wọ́wé Àwọn olóògbé àlókò rẹ̀. afá tó ga Bàbá. ẹ wo ọdún ni tọ́wọ́tọ́wọ́ kan Muharram Náà. láti Muharram bá di mímí ọmọ ẹgbàá rẹ̀ Bẹ́ẹ̀. Ọdún ni. anabi Muhammad Sallallahu alayhi wa sallam. ọfẹnu kan yóò ní Badawi ọwọ́ Madina ọwọ́ báwo Yahudi wọn gbàwé Ashura mẹ́wàá Muharram Naam. ọwọ́ ayatu alikafiruna ẹ̀yin kẹfìrí wọn ma asa sọmu lẹbi tẹsán na hu àwọn ìtẹ́ nígbà yìí kí ni tuma rẹ̀ Túbẹ̀ kí ló bá dé lójú ẹ̀? wọn ni jọta kó sínú àjàgà fìyàwó náà ọjọ́ ìdí ni lọ́dọ̀ fi Musa gbà wálé Àwọn akẹ́lẹ́ yìí. àwọn wa táyà dúpẹ́ fọlọ́ wọn àrí àwọn ni ọjọ́ ìyá yẹ kàmú fi gbà wẹ̀ àfin dúpẹ́ fọlọ́ ànábì wa kọjú sáwọn èèyàn rẹ̀ ń bò délé àwọn ìtẹ́rí tán gbà yìí o àwa ló yẹ káwọn Àwọn gbà aláyé o. kì í sàn kẹfìrí lọ́tọ́ sí àmọ́ àjẹ́ kí tiwọ́ yàtọ̀ kọ́mọ́ bá sí dédé ara wọn
ẹ̀yẹ́ máa gba Tásúà àti Àṣúrà ọmọ ẹ̀jẹ̀ méjì. ẹ̀ ń tọ́ bá mẹ́sì Tásúà àti Àṣúrà kọ́ gba ti Àṣúrà àti Ìdá Àṣàrà jọ́ kẹwàá jọ́ kọkànlá tí ń gbọ́ jẹ́ méjì kò fi yàtọ̀ bọ́bá adijọ́ Àṣúrà Ànábì ní ká fárí ẹ máa gbọ́ fa bàbá fárí wọn ni àárẹ̀ ẹ̀kan náà bàbá rẹ̀ ẹ̀kan wọn ni àwẹ̀ jẹ́nàbà bàbá wẹ̀ jẹ́nàbà wọn ni àwọ̀ sọ̀tọ̀ ìtọ́ dànù aṣọ rẹ̀ wọn ni wọ́n jọ́nà lẹ́yìn náà kọkùnrin ó lo tùràrí sára obìnrin Ànábì ọ̀dà kan lo tùràrí o obìnrin jẹ́ bá lo séǹtì inú ìjọ àṣẹ òun tó sí láti kìí àbọ̀ Ànábì ọ̀faramọ́ séǹtì fóbìnrin o kò sì faramọ́ sẹ́ni ọrùn fẹ́yìn ọkùnrin náà gbogbo ọkùnrin tí wọ́n lo sẹ́ni okùn tẹ́ ìwọ náà o ti sọ́mọ́ ọ̀hún láti yé lu Ànábì kọ́ ọ̀dẹ okùn náà àti okùn ọmọ náà bẹ lọ́rùn rẹ nù okùn gbèsè la ilaha illallah. ìjọba jáde kọ́ rí ọmọ àbọ̀gbọ́ tù. إذا كنت في أمر مهم فلم تجد له مخرجا فادع الكريم فقليلا. ẹ má jà jogun. kásẹ̀ ní wọn. àní jogun. ẹ dàpọ̀ tó bá wọn náà ní ọjọ́. ẹ ń gbọ́ fa lẹ́yìn náà ẹ wà mú tìró ahọ́mọ́dí Ànábì ní ká lé tìró jẹ ọ̀rọ̀ mi tìrà níbà a tún lé tìró bàbá wa lé tìró tán Ànábì ní ká wá ká kó fámìlì wa lẹ́nu jọ sẹ́yìn gbọ́ fa a tún wọ́n mọ òrùka tí ò ní bàbá láyé bọ́bá sọkùnrin àbóbìnrin ọgbọ̀dọ̀ jọmọ tí ò tí ma tẹ́sí yẹn o tọ́ba sọkùnrin ni ọgbọ̀dọ̀ tí ma tẹ́sí obìnrin o tọ́ba sọ obìnrin ni ọkùnrin ò tí gbọ́dọ̀ máa tẹ́sí yẹn o a wà fọwọ́ra ní nǹkan mẹ́ta wọn ní àṣẹ fún a fọwọ́ra lérí ìní a ṣàdúrà fún èjì a wà múnú rẹ̀ Allah afa akramakumullah. lẹ́yìn náà Ànábì wa ní kájú kólẹ̀ kásá kúlú ọ̀la 1000 kúlú Àṣúrà kájú kólẹ̀ kásá kúlú ọ̀la 1000 èyí ń bẹ́lẹ̀ ẹ̀ ní sí. wọ́n ní wọ́n ti ẹ̀ mọ́ déètì ẹ̀ ní ọ̀gbọ́n déètì èyí. ẹ wá gbèsè January December 31 fọ̀rọ̀ di yàrá yàrá yìí kì. إذا كنت في أمر ó lé èwo ni. إذا كنت في أمر afa yìí bí bọ́lẹ̀ káwí kọ́lé gbé. tààjù di tẹ̀ ń wò afa wa mẹ́mu wa ní kàrímù nẹ́sùwàtì afa wa yìí mísánná wa mẹ́mu lé wa tàbí tààjù di tẹ̀ ń wò lẹ́yìn Mákà nìkan kọ́ra wọn yìí ṣe Mádínà ó ti yìí ṣe Mákà lẹ́yìn Mákà nìkan yàrá rẹ pẹ̀lú ìyàwó rẹ ló kàn. láti ṣe tààjù di. bẹ́ẹ̀ni. tààjù di tàbí gbogbo ẹ ti ń tẹ̀lé bọ́lẹ̀ ti rí. ẹ tún wá sí wá jẹ́ kí n gbà tí tí ọ kàn yín lọ́wọ́ lẹ́sẹ̀. kàn yín lọ́wọ́ lẹ́sẹ̀ àjọ dúró. àfẹ́kọ́ lọ wọn torí pé àwọn kírísítẹ́nì náà bá dé àwọn èèyàn wọn fẹ́ máa ń lọ ọbẹ̀ ẹjọ́ máa sọ ibú ẹ̀rí dàbí. èmi ọ̀wá mọ̀. إنك لا تهدي من أحببت ẹni tó bá wọ̀ ọ̀rẹ́ Ànábì ò lè fi máa nà. ولكن الله يهدي من يشاء. ẹni tó bá wù mí lọ níbi kí ọmọ rẹ̀ yìí kọ́. ولكن الله يهدي من يشاء. إنك لا تهدي من أحببت. bàbá mi ni ìyá mi ni ẹni ó wù ọ́ ní sábà. لا تهدي من أحببت. bá kọ́ ní tí mo bá ní mo fẹ́ kálukú náà ní kálukú ọmọ sí. ولكن الله يهدي من يشاء. ebi mùsùlùmí la bí ẹlẹ́mìí sí. wọn bí sinú silamu mùsùlùmí lòun náà síbẹ̀ sí ọ̀sọ́ sírí dèmẹ́. kò ṣe. bẹ́ẹ̀ tí kí ni tó ṣe mùnàfíkì. ìgbèrè kí ni ọ̀yà gbìlọ. ìṣàkóso tó gbogbo gbogbo ẹ̀ ní ṣe. bẹ́ẹ̀ mi ti pẹ́ẹ́rù silamu tó bẹ́ẹ̀ ní ṣe rí bútó. yóò ṣe fún ìṣẹ́sọ eré ibú ni torí wọ́n ṣẹ́sọ ẹ̀. ẹ̀sìn silamu ẹ̀sìn tá a bá polongo ẹ̀ ọlọ́run fúnra ẹ̀ ní pẹ́yẹ̀ tí bó ti wù. tóró ní fìnánsì ẹ̀ ẹ̀sìn tọ̀wọ́n àwọn ni wọ́n náwó sí ní wọ́n ti dáwọ̀ ní náà tí wọ́n wọ̀ ní rírò. ọlọ́run ní fìnánsì silamu fúnra ẹ̀ ní dọ́gbọ́n ẹ má dọ́gbọ́n sẹ́lọ̀. ẹ má dọ́gbọ́n sẹ́lọ̀. ẹ má dọ́gbọ́n sẹ́lọ̀. ẹ dàpọ̀ ẹ má dọ́gbọ́n sẹ́lọ̀. afa yìí akamata kálẹ̀ ọdún ni. ọdún ni fún wa. òwe la ṣe mẹ́. kò sí. àwọn ti dé. wọ́n lọ sa Kùránì December 31 to January 1st. àwọn alága ni wọ́n ní. ẹ wọ́n pé àṣẹ ìlú bọ̀lẹ̀ àwọn ti nígbà tá a ti mú Muharram 1st lẹ́wọ́n ti bọ̀ bọ̀ nílé àwọn ti bọ̀ jù. ìwọ́sẹ̀ fẹ́ bọ́ tí ẹni tó tún gba tàwọn o sì lè rí ibọ́ mo lè rí ibọ́ náà. nígbà tá a bọ̀ bàbá bọ̀. ibà ṣe rí nìkan lòún bọ̀ àfàtọ́ làwọn kan bọ́ sóhun láà. àfa yìí ẹ ní dààmú. gbogbo tó ń sin lọ́dọ̀ lọ́dọ̀ tí a mọ́ kọ̀ wòwe. La ilaha illallah.
gbogbo tó ṣe lọ́dà tó jì àmọ́ kò wọ́n. bàbá wọ̀wé ọ̀rẹ́wé. afa tó ga. akamakumullah. kí ló kí àwọn kéwù kan. idha kunta fi amrin. bọ́ọ̀ bá ń bẹnu alámọ̀rí kan. idha kunta fi amrin. ọmọ bẹnu sọ̀rọ̀ kan. idha kunta fi amrin. tọ́ bá ń bẹnu dààmú kan. muhimmu falam tajid. kini le wan dààmú rẹ̀ ọ̀n sọ̀rọ̀ bàbá mi. falam tajid. ọ̀ rí kini. lahu makharaja. falamu tẹ̀lé lahu makharaja ọ̀rọ̀ náà bá yọ. kini kan dààmú rẹ̀ àbọ̀ wá kini kan lọ́dọ̀ ọ̀wárọ̀ náà bá yọ. ọ̀rọ̀ náà bá yọ bẹ́ẹ̀. idha kunta fi amrin. muhimmu falam tajid. ọ̀wárọ̀ náà bá yọ. lahu makharaja fad'u al-karima fakulliya. afa yi wọn náà dìde lóru. jíde òun máa gbá o. bọ́ọ̀ bá mọ kankan tó yìí fàdé wọlé kẹ̀yìn ma wọ́n náà fún rẹ̀ pé ọlọ́. pé fún rẹ̀. fakuli ma wá sọ̀rọ̀ yìí yaahu makẹ́ huwa njalẹ̀ yaahu afa yi bọ́ọ̀ bá ní yahuwa yọ da olóhùn àmọ́dé yìí 40 days. kìí ṣe pé kò ní dáhùn. idha kunta fi amrin. muhimmu falam tajid. afa mi alajẹ gbàdúrà fún lẹsìn. lahu makharaja fad'u al-karima fakulliya. afa yìí òun ni òun làwọn afa àwọn afa tẹ̀mí náà bẹ̀rẹ̀ kó sèmi là fa. akramakumullah. ẹ bá ń sàmì kọ́ ló kó sèmi là fa. akramakumullah. bàbá wa ní tàmọ́yà tóyàn bá fẹ́ pèlè láàfa ẹ bẹ̀rẹ̀ kékeré ojú yẹ. naam. thank you ìbéèrè dé. bọ́dọ̀ yìí lọ́ba ti wọ 70 tó ti kọjá 70. kọjá 70 wọn bá pè ọ láǹfà àmọ́ dáhùn. náà bẹ́ẹ̀ ló kó sí ọ láfa. thank you kọ́nà bọ́ dáhùn ogun sí so tí ilé 70. afa ni wa afa àlẹ́ yìí mélòó yìí afa yìí láwọn afa tá a ti kọjá kọjú ìlú olè wa. bẹ́ẹ̀ ni náà. baba gbogbo ntọ́ba kùdí ẹ̀ka tó dábàá sẹ́ni sẹ́gbẹ̀ẹ́ ọ̀hún wọ́n ti ní mọ̀tò ọdún yìí ní ìmọ̀ kọ́ ọdún ẹni ní ilé tiẹ̀. ilé ọ̀pọ̀ ń pọ̀ aláfa wa ń dá. a sì ní yan bí orí jẹ àfi ká fún un náà lẹ́nu. la ilaha illa. idha kunta fi amrin. muhimmu falam tajid. lahu makharaja fad'u al-karima fakulliya. ajáde lánàá baba àwọn fẹ́ wọlé àwọn arábìnrin kan wá fẹ́ kí mi bébè tí wọ́n ṣe báyìí sí wọn ìyá musa àràpá náà gbà tó sábà wọlé mi lọ́wọ́ báyìí pé alhamdulilayi mo ti fọwọ́ kàn wọ́n á bú sẹ́rìn pé ọ̀fọ̀ bíi orí àti jẹ mi ìbáṣepọ̀ ọmọdé àgbàlagbà wọlé kìíní báwọn àwọn bí ẹ̀kọ́ ọlọ́run ló lè wo bẹ̀ pé ọ̀sán àdìgẹ́ mo tó káwọ́ fún un tó ẹ̀mí ẹ̀ ni òun sáfọwọ́ kà fà á ọlọ́wọ́ fojú fò yín wá. àwọn ẹ̀kọ́ tí ẹ̀kọ́ bá sàgbàlagbà kò ní kì í bá láàfin máa ń sọ pé kọ́ náà mo ṣe wá láàfa ẹni tí ó máa jẹ́ àfa àlàyé yóò kù lémi. naam. ìní naam. ẹlẹ́ẹ̀kejì bó yóò ṣe fi bẹ̀ lọ kò ní dọ̀tí àfa yìí báwo dọ̀tí nísìnyí sí wọn máa dọ̀tí sí alọ́run. wọn ò dọ̀tí kí ni sí alọ́run. idha kunta la turja. idha kunta fil amri. idha kunta fi amri. idha kunta fi amri. jẹ́nà kíra àwọn jáde dáadáa. idha kunta fi amri. muhimmu falam tajid. lahu makharaja fad'u al-karima fakulliya. ẹ dákun gbogbo ẹni tó lè bá dàkà bá mi lára bí bọ́ọ̀ bá ti rí sí bá wa kò síbẹ̀ idha kunta fi amri. idha kunta fi amri. falam tajid. falam tajid. lahu makharaja. lahu makharaja. fad'u al-karima fakulliya. fad'u al-karima fakulliya. lahu makharaja. fad'u al-karima fakulliya. ọwọ́ nígbà tá a máa ń sí. na'am. ó sì níbi tá ó sì níye tá a sí. bọ́bá dání ò dáa ní fìyà dàdí ìwúlẹ̀ àti bá a ti sọ. ọmọ ọgbọ́n bó ti lò ó ìtàkà yìí ètò ìgbé ìta yọ̀gbọ̀n nílẹ̀ yìí ọgbà wà láyé bẹ́ẹ̀ ètò ìdí mo fẹ́ kálí tó sí i bẹ́ẹ̀ kálí mata ni ó sọ ti lónìí kásì ni mata ni ó jẹ́ ọba tá a tẹ̀ kọ́lé rẹ̀ sọ́lọ́ ọ̀hún sọ̀tà. ní àwọn ẹja kọ́lé ọlọ́jẹ́ ta ní sùn. akramakumullah. afa yìí Ọba tí ó sọ ta. ọba dáadáa ká kọ́lé ọlọ́run
ó sùn sátẹ́lẹ̀. ilé rẹ̀ dá torí ọlọ́run. ẹ̀mí àmọ́ ilé tọ́ òfòdà tó tó ń bẹ lọ pàtó kó tó gbà torí kí gbà mo fún ọ. n ò fẹ́ sàgbẹ́. o lè kó wọn fẹ́. àfa yìí. ìjà sáré rẹ̀ náà gba àwọn ọkọ̀ tán ìdí wọ́n tún bẹ lọ́ọ̀ tì í ni. àfa torí náà gbogbo wa la fẹ́ ká dá sí i. àmọ́ bọ̀ máa ń bẹnu àdámọ̀dé kan. إذا كنت في أمر kíní kan ló ń wá lọ́dọ̀ ọlọ́run òun wà. إذا كنت في أمر ọmọ ni wọn ò bíbí ọkọ ló ní. إذا كنت في أمر ọ̀nà dímọ̀ ọjà rẹ̀ òrójútu ẹ̀. إذا كنت في أمر gbèsè ni wọ́n jẹ ìdààmú ni wọ́n rí. إذا كنت في أمر àárẹ̀ ni wọ́n sèwúlẹ̀ bẹ́ẹ̀ wá. إذا كنت في أمر àbí ọ̀tá pọ̀ fún ẹ. إذا كنت في أمر àbáwọn làwọn kan bẹ tán pè lágbáyà wọn làwọn àgbà kan dà wọ́n. àwọn alágbà abú. إذا كنت في أمر ọba ń bẹnu alámọ̀rí bẹ́ẹ̀. مهم ó sì dààmú rẹ̀. فلم تجد mùsùlùmí àbáyọ. له مخرجا فادع الكريم وقل ياه له مخرجا فادع الكريم وقل ياه. gbígbàdúrà tiẹ̀ má gbẹ̀fẹ́ lómi. àwọn afa bá fẹ́ lò tọ́lá kẹ́ni kan lọ́ba bẹ̀ wọ́n ṣe yahoo àwọn lò fún. bẹ́ẹ̀ àmọ́ wọ gangan fún rẹ̀. ọlọ́run ló sì yẹjọ́ náà lùkọ́ rání. ó ní inú ayé àkàrà lùkọ́ rání. akramakumullah. ó ní tọ́ba ṣe pé àwídí kólé dìbò lọ. kólídì ọlọ́ tọ́ba ṣe pé èmi wọ fún rẹ lọ́ba ní èdè mi o. kólídì ọlọ́ aláhùn ni kò pè. àwídí ọ̀rọ̀ amẹ́n. àwọn tọ́ba bẹ́ẹ̀ nìkan lọ́ba wa sábà o má gbé tiẹ̀ fún arahamanu ni ọ̀sà. ayé máa tẹ̀dí o fẹlẹ̀ o lẹ́hàsímẹ́ o lẹ́hùsínà. abatọ̀ sí ibi ayé àkàmì súra tó lẹ̀. akramakumul karim. wà á kẹ́ a. ayé bàbá. mọ oníláyẹjú ayé àti kálukú kẹsẹ̀ rẹ̀ bọ́ra wọn. kíláyà baba kíláyà náà sọlátù minal awwalina. sọlátù minal awwalina wa qalilun minal akhirina. ìlànà àwọn àbá bóyá dúkà. sọlátù awwalina wa qalilun minal akhirina. ọlọ́run ò lè pa nẹ́bì lẹ́kùn ọ̀fẹ́ rẹ̀ rẹ̀ pọ̀. kì í ṣe kíṣà bá nẹ́bì baba kì í ṣe kíṣà fún. sọlátù minal awwalina wa qalilun minal akhirina. sọlátù minal awwalina. nígbà tó lọ fún nẹ́bì ẹ̀rí ló bú sí inú ẹ̀ dùn. wa qalilun minal akhirina. àwọn kàtí òye ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àbò mi ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ sọlátù minal awwalina àwọn first class àwọn tó pọ̀ tọ́pọ̀ àwọn màdìjẹ́nà rẹ̀kẹ̀tẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ wọ́n ti lọ. wọ́n ti lọ. ọlọ́wọ́ alẹ́ rẹ̀ Muhammad àmọ́ wọ́n kàdé ló minal akhirina. àbá yìí bàbá sọ̀gbọ́fà àgbọ́yé. sọ́dí táwọn sàn anabi tó ń dakọ̀ tó ń dakọ̀ tó ń tún dakọ̀ fún ọ àfa kínkínní ni tí wọ́n jẹ́ nu tirẹ̀ Muhammad. sọlátù minal awwalina. wọ́n kàdé ló mẹ́rẹ̀ la. wa qalilun minal akhirina. bí wọ́n ti pọ̀ tó kékeré. sọlátù minal awwalina. wa qalilun minal akhirina. ìtumọ̀ àkọ́kọ́ nù. akramakumullah. ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì sọlátù minal awwalina àwọn tó bọ̀ ọjọ́ fọ̀sùkátà tó bọ̀ gbogbo tẹ́jọ́ Tẹ́jọ́ lọ lọ. Muhammad wọ́n kàdé ló mẹ́rẹ̀ la kínkínní wọ́n jẹ́ náà wọ́n jọ ti ń bọ̀ lẹ́yìn. sẹ́nà sọ́ọ̀tì bẹ̀rẹ̀ yà nẹ́bi. kò sí. sẹ́kọ̀ọ́lì bẹ̀rẹ̀ yà nẹ́bi. kò sí. asasilamu bẹ̀rẹ̀ yà nẹ́bi. kò sí. asarudin bẹ̀rẹ̀ yà nẹ́bi. kò sí. saba muhammad bẹ̀rẹ̀ yà nẹ́bi. kò sí. janfati bẹ̀rẹ̀ yà nẹ́bi. kò sí. ẹ wá wo ìjọ ọlọ́dún àwọn tí wọ́n máa bọ̀ lẹ́yìn àwọn kọ́ olùkọ́ bọ̀ olùkọ́ kínkínní wọ́n jẹ́ náà wọ́n ti bọ̀ lẹ́yìn. sọlátù minal awwalina. ó da ìlà. wa qalilun minal akhirina. sọlátù minal awwalina. wa qalilun minal akhirina. ẹ bá sọ gbogbo àwọn àfa tí wọn jòkó ti tọ́lọ̀ ní àjòkó ti tọ́lọ̀ kí báyìí ká lọ ayé jìbìtì láfi jiyàn ẹni gbogbo tí wọ́n sì lọ́dọ̀ tí wọ́n àmọ́kọ́ wò wí. ọ̀wọ̀wé tọ́lọ́wọ́wé. ọdún àwọn lójú gan. ṣùgbọ́n kọ̀ wọ̀wé tọ́lọ́wọ́. That's right. gbogbo àwọn àfa àti ní sàdúrà ní àwọn kiri yé kọ̀ wọ̀wé. ọjọ́ lọ́dọ̀ tí yín àmọ́kọ́ àmọ́ kọ̀ wò wí. wọ̀wé lọ́dọ̀ Ọlọ́run. gbogbo ẹ̀yà fún ní December 31 January 1st ọjọ́ lọ́dọ̀ tí yín o. ọ̀wọ̀wé. níta àjùdí. gbogbo ẹ̀yà àfa aláwẹ̀ ń bẹ̀ ọjọ́ lọ́dọ̀ tí yín àmọ́kọ́ wò wí. ẹ̀yà àfa àtẹ̀lẹ́ lónìí ẹ̀yà àfa àtẹ̀lẹ́ lókàn gbogbo ẹ̀ ọjọ́ lọ́dọ̀ tí yín àmọ́kọ́ wò wí. wọ̀wé lọ́dọ̀ Ọlọ́run. la
ilaha kéèyàn má bọ̀dọ̀ illallah. wọ́n sọ fún lọ ilé àfa. àfa yìí kéèyàn má wá karọ sí tẹ̀yẹ èkó èkó gbogbo ẹ̀ ní lókè tí ń kàn yìí. àfa yìí bàbá gbogbo ènìyàn láyé tọba wa di gbọ́ fẹ́ dá sí tọ́lọ́hún kọ́kọ́rọ́ tí ìwà ìdènà náà lọ fẹ́ gbà. náà lọ fẹ́ rà lọ́dọ̀ lọ́dọ̀ tèmíyà yìí akramakumullah. balùkù lé gbélé gbòòrò sí ta ọgbọ́dọ̀. èmi ọ̀rẹ́ tèmi ní 10,000 sefa. ẹ gbọ́dọ̀ tóbi ńlá yìí ni. àwọn tí ó bí àlẹ́ ti jẹra rẹ̀ sí. wọ́n náwó ìlénáwó tó lè gbọ́dọ̀ tóbi. 10,000 sefa. ẹ kà á sọ pé. Àmín Ar-Rahman Ar-Rahim. Àmín Maliki Yawmiddin. Àmín Iyyaka na'budu wa iyyaka nasta'in. Àmín Iyyaka na'budu. ẹ kà níyà síbẹ̀. Dàníyà síbẹ̀. dàníyà síbẹ̀. آمين وإياك نستعين آمين اهدنا الصراط المستقيم آمين صراط الذين أنعمت عليهم آمين غير المغضوب عليهم ولا الضالين آمين فاتحة الملكة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ọlọ́run kó bá wọn fa láàlì jẹ́nà kó bá wọn náà láàlù báríkà nítorí ọlá Muhammad ilé ijó olè jà ọlọ́run mẹ́jà rí kan bẹ́ẹ̀ àgọ́bá abú àdábá abú ọlọ́run mẹ́jà rí kan bẹ́ẹ̀ òfòwò òfòmọ ọlọ́run mẹ́jà rí kan bẹ́ẹ̀ ọlọ́run mẹ́jà dàbọ̀ ọ̀tá àrùn tí mú ní ìjẹ̀wọ̀ ọ̀tá ọlọ́run mẹ́jà rí kan bẹ́ẹ̀ Nasiru Karimu ọba tí ń bà sí ní ìwọ rẹ̀ yẹn kọ́ bà sí ìjàmbá fún alẹ́ àtẹ̀lẹ́ kíyàmù àmín mẹ́ta mẹ́ta. Àmín ya Allah.